IGBOGBO-BAIYEKU LCDA. This is a detailed report on OFFIN-ORETA and IGBOGBO-BAIYEKU Road. It is with due respect and honor to your office and heart full of pains and grievances that we express our feelings to you today. The residents of IGBOGBO-BAIYEKU and OFFIN-ORETA are expressing their views concerning the situation of IGBOGBO-BAIYEKU and OFFIN-ORETA Road that is in a dilapidated state. Ọ̀nà wa ẹjọ́ ẹ bá sọ fún àwọn ìjọba wa ní local government wa kí wọ́n bá ṣe kò sí ọrọ̀ ajé gbogbo ẹ̀ náà ló dọ́ọ̀lù so wọn ò rí bí gbà inú street ni wọ́n lọ ń gbà ní wọ́n fi ń já sí other side níbí báyìí ẹjọ́ Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè bá ṣe ọ̀nà wa so nǹkan tí mo rí ní àdúgbò inú kí wọ́n bá ṣe gọ́tà kí wọ́n dẹ̀ bá filẹ̀ kó lè wà òkè kọ́rọ̀ ajé ó lè wà kó kálukọ́ máa lọ kí wọ́n máa bọ̀ so ẹ ṣeun gidi gan. mo ti wà níbí báyìí more than 15 years dẹ́yìn ìgbà tí mo dẹ̀ dé ìbá ọ̀nà ibí báyìí dáa mo dà ṣírù lọ́sọ pé ó ṣe ọ̀nà yìí bẹ́ẹ̀ láti 10 years to this time now lọ́nà yìí ti bàjẹ́ àmọ́ tó bàjẹ́ ní àtẹ́ń táyà yìí wọ́n dẹ̀ ìjọba dẹ̀ ń gba owó lọ́wọ́ wọn ní dírẹ́jì wọ́n gba owó àwọn náà bá ọ̀nà jẹ́ sí láti bí ọdún ìsìn mo lè ṣírò owó tí mo pa ń bí mi èrè bá ti tà má gbogbo mọ́tò gbà bí ìbáyìí máa yẹn náà gbà so wọ́n ti ba ọ̀nà yìí jẹ́ àwọn káàsù dẹ̀ wá jáwé wá wọ́n ti pè wá lánàá ní mítìn pé agbọ́dọ̀ sanwó. This road has become a nightmare to the entire residents of these areas. For a very long time now, they have been neglected. It's almost impassable and no longer motorable. Ìdá ní kọjá ń bí chairman ní gbogbo ń bí ó kọjá ń bí àwọn àmì tẹ̀lé àwọn pò tẹ̀lé nígbà tó kúrò nígbà tí wọ́n ní kán ó wá bá àwọn kan ní òun lè ṣọ̀nà náà sí ní àjẹ́ndà òun ní yí ayé o ó dẹ̀ ń kọ́lé ní ọ̀hún yẹn ẹ wo nǹkan tó ń kúrò mansion tó ń kọ́ sí ọ̀hún yẹn so wọ́n ti bá ọ̀nà ẹ̀jẹ̀ o àríṣẹ́ kankan ṣe o ẹ̀jọ́ ẹ bá sọ fún dáa ní kó bá sọ fún Sanwó-Olú lẹ́yìn tuntun kẹ́ẹ̀dẹ̀ bá wa gbé ìgbésẹ̀ tó dáa Ọlọ́run jẹ́ ká yín dáa. Inú wa bá dùn bíjọba Lagos State máa wá lè wá solution sí ojú ọ̀nà IGBOGBO-BAIYEKU bí especially Macaulay Road bí àti ojú ọ̀nà Banjoko yẹn ó ti bàjẹ́ jù kódà kò dùn máa wà gan nú amọ̀ye tá a fi wọn mọ́tò láti Bísí Gbogbo èló ni Bísí Gbogbo tẹ́lẹ̀ 15 naira nísìn 200 àjàjà tí tójò bá tiẹ̀ padà tó jàjà rọ̀ 300 naira ni láti Gbogbo sí Macaulay ó ti sú àwa gan ṣùgbọ́n ọlọ́ọ̀bá ni kó sí àwọn ìjọba wa nú. Gbogbo àwọn tó ń ṣòwò ní along the road yìí àríyàn kọ̀ọ̀kan bẹ̀ mọ́ ara nobody kọ̀ọ̀kan tó ń jèrè ń bẹ̀ tó ń tajà tó ń jèrè and local government wa kàn jọ kàn help wa Lagos State kàn try kàn jọ kàn help wa kọ́kọ́ má gbàgbé wa sí bíbá kò sọ́nà kankan ní gbogbo bíbá mọ́ gbogbo ọ̀nà wa ló ti bàjẹ́ mọ́tò ò lè gbábẹ́ ọ̀kadà ò lè move àmọ́ ìyàwó yẹn tán ti kán lẹ́sẹ̀ lọ́nà yìí nípa ọ̀nà wa yìí ọ̀kadà márùwá kàn láwọn èèyàn mọ́lẹ̀ ọkàn kán lẹ́sẹ̀ road wa kò sí ọ̀kan kò sí oúnjẹ kò sí anything road ta tún mileage táwọn tó fi ń ṣe káràkátà 10 naira 5 naira kó tún bàjẹ́ wọ́n jọ kíjọba jọ kàn help wa o kàn help wa kàn rántí pàwọn náà help wọn tó bá béèrè ìrànlọ́wọ́ wa o àwa náà help wọn kàn náà jọ kàn help wa kàn jọ nítorí tọ́lọ́run. The conditions of these roads has brought about many negative changes such as increase in transportation fare from BAIYEKU to IGBOGBO, which was 15 naira but now 300 naira, and at night it's 500 naira. Peace dẹ̀ wà ń bí báyìí kò sì já ń bí báyìí kàn jọ ọ̀nà wa ò dá mọ́ kàn jọ kàn help wa wọ́n tẹ̀ bá try kàn bá sọ̀nà wa nǹkan tá à ń bẹ̀bẹ̀ fún nìyẹn kàn jọ kí state kàn wọ́n wà ràn o. Road accidents, drowning and falling off of motorcycle passengers, fighting among road users on lane are rampant issues. Same as ORETA to IGBOGBO, which was 200 naira but now 700 naira, while at night it's 1,000 naira. Ọ̀nà IGBOGBO-BAIYEKU Road yóò dá ó ti bàjẹ́ gidi gan kò wà òkè rárá àwọn tàǹtàjà gan àárín kankan mú sẹ́nu báyìí everything ti paralyze mi báyìí gan ilé gan no house rent gan kò sí anything gbogbo nǹkan ti bàjẹ́ mi báyìí gan ẹjọ́ nítorí Ọlọ́run Mr. Adai ní ẹjọ́ bá wà nǹkan ṣe sí o ẹjọ́ nítorí Ọlọ́run ayé yín ò ní bàjẹ́ o ẹjọ́ owó àwọn ọmọ wa. Businesses along these routes are crashing, recording losses and low patronage because of the road condition. Èmi ni secretary Igbe Benson ní Korodu garage níbi tó ti ń load ẹ̀sà ọ̀nà yìí ó terrible ẹjọ́ torí Ọlọ́run ọba á pàṣẹ fún yín à ń bẹ̀ yín ni à ń suffer lọ́nà ìgan seriously à ń ṣe ọwọ́ mọ́tò wa rárá à ń ṣe lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tí ó dẹ̀ ná wa ní owó kékeré ẹjọ́ torí Ọlọ́run ọba à ń suffer lọ́nà ẹjọ́. Commercial and private vehicles get damaged and most time break down due to the road condition.
a lè gbàgbé yín tẹ́ bá ṣe fún wa ọba tó bá jẹ tìlú bá fi tòrò ayé ò ní gbàgbé ẹ èyí tó jẹ náà nídàkejì náà ayé ò ní gbàgbé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́ Nàìjíríà náà ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ bá wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ lábẹ́ o. As you can see, motor passed by and stopped. They couldn't even move again. And so many vehicles that they use their cars, their bus for commercial purposes get spoiled here. And we sell ourselves. We don't even, customer don't patronize or why? Because our road is bad. They can't really come to our shop for sales. Please, we are asking, we are begging that you should please remember this our road, IGBOGBO-BAIYEKU road, as in is worse. Please help us. We are begging, we are pleading. Please let there be a change. Let this road be. Commercial and private vehicles get damaged and most time break down due to the road condition. Àwọn local government, gbogbo local government, wọ́n rí kankan ṣe sọ́nà wa. Láti Oreta, wọ́n rí kankan ṣe sọ́nà wa. Tí ọ̀nà yìí ti bàjẹ́ ńsìn, ọ̀nà yìí ó ti bàjẹ́ ti pẹ́. Láti kan bí 21 years to 20 years ló ti bàjẹ́. Wọ́n kàn wá camera wa every time, every day ló wá camera wa. Wọ́n rí kankan ṣe sọ́nà yìí. Ọ̀nà yìí dẹ̀ ti bàjẹ́ gan tó yẹ pé ó ti gé méjì. Tójò bá rọ̀ báyà àkìrí mọ́tò àkìrí ọ̀kadà ẹsẹ̀ la máa fi rìn láti Oreta dé gbogbo. Kò dẹ̀ sígbà tó fẹ́ dìbò tá a bá wọn kó àìsíkì mọ̀ pé kán lè ṣọ̀nà wa wọn ṣe ẹni tì síbẹ̀. Gbogbo nǹkan tó wọ́n ṣe sáròkó ọ̀dọ̀ wa báyà àti nídìí ẹ̀ ju títí gangan la need. Pé tó wọ́n rí páìpù tó wọ́n rí pé kíni tó wọ́n rí omi wà létí ọ̀sẹ̀ etí ọ̀sà la wà ní omi la nídìí omi títí gangan ní kókó fún wa. Ìlú dẹ̀ ti develop oníkálukú kan wọ́n ta àwọn títì ẹlòmíì lè wá wọlé láago 2 lóru aago 1 òru wọ́n máa fẹ́ sẹ́rìn láti gbogbo débi báyìí ẹ̀yin ìjọba ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wá kan ṣe sínú ọ̀rọ̀ yìí káà náà lè máa dúpẹ́ lọ́wọ́ yín ká ní àjèrè kan lọ́wọ́ yín Àyígbè òun ló wá sí gọ́vnà Àyígbè òun ló ṣe ọ̀nà yìí láti gbà yẹn sìn àrí kankan abẹ́yìn ẹ̀yin gọ́vnà president ẹ bá ṣe ẹ̀yin council people ẹ bá ṣe ẹjọ́ torí Ọlọ́run káà náà lè máa dúpẹ́ lọ́wọ́ yín àlàáfíà tayọ ẹ ṣeun. Ìjọ mi báyìí máa da yẹ̀pẹ̀ síbí máa da òkúta síbẹ̀ búlọ̀kù yìí èmi mo ní búlọ̀kù yìí máa kó síbẹ̀ báyìí kọ́kọ́rọ́ lè kọjá tó bá kọjá báyìí ṣùṣùbù ni àtọkùnrin àtòbí gbogbo ojoojúmọ́ la fi ń pọn mi gbogbo ẹ̀yìn dé Oreta o ẹ wá bí ilẹ̀ ìwà yìí o tábà máa dọ̀rẹ̀ táǹsì ó wọ̀ sí ju bí lọ o ibi bá ilẹ̀ yìí rí báyìí o tábà máa dọ̀rẹ̀ rẹ̀ táǹsì kò sí ìwúlò kankan lọ́nà ọbẹ̀ ìgbà mi àmà bọ́lẹ̀ lórí ọ̀kadà àmà fẹsẹ̀ rìn ni kò sí mọ́tò tábà máa jàjà ọ̀kadà wọ́n ní 700 ìgbà mi tí ilẹ̀ bá ṣú ju 1000 ni àmà gbọ́ ọ̀kadà àdẹ̀ngbọ́ pé wọ́n níjọba náà ti ṣọ̀nà Oreta wọ́n ṣe o wọ́n ṣe inú ìnira la wà ń bí báyìí inú ilé wa láti rí rọrùn tára ò ní wá tàná àlàáfíà gbogbo ìlú yìí láti kégbe ojoojúmọ́ ní CDA ń gbìyànjú ṣùgbọ́n ànágbára láti ṣe kọjọ kọba wa ṣe ẹ̀yin yóò tún tẹ̀lé bá wa rìn yìí ikú ò ní pààyàn àrùn nígbẹ̀yìn dè. Láti gba ayé Tinubu òun ọ̀nà ètí bàjẹ́ títí ìjọba wọn náà ó di 20 years 21 years rí músọ́nà yìí o àdé ń dìbò fún wọn tẹ rúmúsí rárá tọ̀ gbogbo ọ̀nà ẹ wọ́ọ̀sì bàjẹ́ ó wọ́ọ̀sì gan ayé Àyúgbè òun ló ti ṣọ̀nà yìí gbẹ̀yìn o gómìnà Àyúgbè òun ló ṣe títì yìí o tó ti bàjẹ́ yìí o rí sí rárá tọ̀ ọ̀nà ẹ ó ti bàjẹ́ pátápátá mọ́tò dẹ̀ wá bí báyìí ó lé ọ̀kadà òun là ń gùn ọ̀kadà ń sìn yìí òun gbéyàn ọkọ̀ ń sìn 700 naira òun ló ń gbéyàn 700 naira ni ọ̀kadà ń gbéyàn o bí ṣe ń sọ yìí àgàgà tílẹ̀ bá ti ṣú 1000 nìyẹn. tá a bá ní 700 500 lálẹ́ àlè wọlú ẹ wo àwọn gbogbo aṣọ mi ọ̀kadà ló ń gbé wa ṣubú yẹn jọ ẹ bá wa ṣọ̀nà wa láti títì wá síbí 700 lálẹ́ tàbá ti pẹ́ jù 700 naira ṣẹ́rí gbogbo ara wa ẹ jọ̀ọ́ abẹ́yìn ìjọba ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣe. The issue of IGBOGBO-BAIYEKU OFFIN-ORETA Road has overlingered, and all residents of these areas, as well as the concerned IGBOGBO youth, has resolved to an immediate request of rehabilitation of these bad roads. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe abẹ́yìn nítorí Ọlọ́run ni ẹ jọ̀ọ́. ní wákàtí tá bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Oreta ọ̀nà yẹn ò dáa rárá níbi ìlú àwọn ìnísìn gbogbo mọ́tò tá à ń lò kò ṣeé lò mọ́ tó bàjẹ́ tí n bá ń lọ sí ìgboro nísìn àwọn ọmọ ní kí n má gùn ọ̀kadà tí n bá ti pẹ́ jù ní ìgboro àfi tí n bá sì sí ìgboro Ọlọ́run á ran gómìnà wa lọ́wọ́ kán bá rò mọ́ rẹ̀ tí wọ́n bá tún máa ṣe ètò tuntun pé ètò
pé kí títì tó wá sẹ́yẹ̀ bíyè lọ sórẹ́ta ọ̀fìn gbogbo ẹ̀ ló bàjẹ́ kò sí kan tá a lè fi yìn kan nù ẹ̀ ti Báyékù náà the same thing àmọ́ Ọlọ́run Olódùmarè kó ràn ìjọba tó wà níbẹ̀ lọ́wọ́ kán lè bá bójútó àwọn iṣẹ́ yẹn lásìkò kò sẹ́ni tá a fẹ́ sá lọ bá ju ìjọba náà lọ so kán ràn wá lọ́wọ́ Ọlọ́run adẹ́ràn yẹn ọ̀dọ́ náà lọ́wọ́ torí ọ̀dọ́ ẹ̀ní òun ni àgbà lọ́la Ọlọ́run adẹ́jẹ́ kẹ́ téèyàn. Year 2003 now we come here this road no be like this na be express for this our Baiyeku road but now the time for the Fashola she no be like this they do am if you wan get a pothole she go block am na so after this man wey dem dey call am Ambode na this road come she no come here to come look the road you dey know spot road e full land nobody dey do am dey no do am e just leave the road like that so see the road now then all this people dem dey pack sand dem put money dem put sand dem put stone so see we no see road to pass again na so we dey so we no get government o we no get but we just dey hear say this thing say go do am if you do Fort Miller bridge say go do am but now as dem don spoil everything e go fit do am. Go fit do am. Na help us abeg